wá gbọ́ ohun tí ìràwọ̀ rẹ ń fẹ́ kí o ṣe lọ́jọ́ tòní fún ìdàgbàsókè ìgbésí ayé rẹ kó lè róre gbámú lọ́jọ́ tòní. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Tuesday May 6 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì máa gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kọranyan Harris, lénìí ẹ máa láǹfààní láti relax, láti lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ọjọ́ tòní máa jọ́jọ́ tó máa gbalẹ̀ fún ìrọ̀rùn. Bẹ́ẹ̀ sì ni ẹ má wulẹ̀ kóró ìròyìn ọ̀rọ̀ iṣẹ́ léra yín lórí rárá. Ẹ ká máa ra yín, kí ẹ mọ́kàn balẹ̀, kí ẹ rí dájú pé gbogbo àwọn nǹkan tó dàbí trouble tó ń ṣẹlẹ̀ lásìkò yìí kẹ́ gbàgbé rẹ̀ pátápátá, kẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Tí ẹ bá lè ṣèyí á jẹ́ kí ẹ lè wòye sí ìgbésí ayé yín lọ́nà tuntun. Ìyẹn sì máa jẹ́ kí ẹ feel much better. Kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kẹ́ gbà láfíà láàyè, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, módù yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní, tí yẹn sì máa ràn yín lọ́wọ́ tó máa jẹ́ kẹ́ rí ṣe láàyè iṣẹ́. Bó ṣe ṣe kí ẹ ráwọn bẹ́nẹ́fìtì kọ̀ọ̀kan láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní, tá tún jẹ́ kí inú yín dùn, káyọ̀ yín kún dáadáa. A nílò kí ẹ wulẹ̀ ṣiṣẹ́ dáadáa lọ́jọ́ tòní, kẹ́ lè róre gbámú dáadáa, kí ẹ lọ gbogbo ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín lórí iṣẹ́kíṣẹ́ tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Kẹ́ gbájúmọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́, kí ẹ sì rí dájú pé ẹ wá ìdùnnú ní gbogbo ọ̀nà pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ọ̀sán sí aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, léni ẹ máa feel inspired, ẹ sì máa wà determined láti rí dájú pé gbogbo ọ̀kan kí nǹkan tí ẹ bá fẹ́ gbájúmọ́ léni ẹ ṣe láṣeyọrí. Àwọn nǹkan táwọn míì wò pé bóyá nǹkan yóò lè ṣeéṣe lẹ́yìn máa rí dájú pé ó ṣeéṣe lọ́dọ̀ tí yín lọ́jọ́ tòní. Ẹ máa nígbàgbọ́ pé nǹkan kan ò lè ṣeéṣe. Ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ ṣe nǹkan yín létòlétò kí nǹkan lè rọrùn fún yín lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ lọ́jọ́ tòní. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, lọ́jọ́ tòní ẹ máa wà ní pòsíṣàn tó dára. Ipò tẹ́wà lọ́jọ́ tòní máa jẹ́ ètò sunwọ̀n púpọ̀. Lọ́jọ́ tòní ara yín máa yá gágá. Àwọn kankan sì wà lásìkò yìí tó ṣe é pẹ́ tún mójútó bí responsibility. Lọ́jọ́ tòní kẹ́ wá kíyèsára pẹ̀lú gbéraga, ẹ má gbéraga rárá torí gbéraga ọ̀tá ọmọ ènìyàn ló jẹ́ o. Lọ́jọ́ tòní ẹ má ṣe agbára lò tẹ́ bá wà ní ipò kan, látàrí pé láti ijọ́ mẹ́ta rẹ ti ṣakitiyan láti wà ní ipò tẹ́wà lọ́jọ́ tòní yìí. Kẹ́ kíyèsára, kẹ́ rẹra yín lẹ̀, ẹ gbà láfíà láàyè, ẹ má ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fún yàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ sì má ṣe ní ẹ̀kanra mẹ́nikẹ́ni lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò lénìí, kẹ́ sì gbájúmọ́ àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe láti ṣàṣeyọrí nídìí nǹkan kíkan tí ẹ bá ń ṣe. Lọ́jọ́ tòní ẹ lè àṣìbò ohunkóhun tẹ́ bá lè fọkàn yín sí. Kódà tó bá dàbí ìgbà pé ẹ wà lazy tàbí tó bá dàbí ìgbà pé ẹ wà distracted, ẹ wulẹ̀ rí dájú pé ẹ plan, kí ẹ strategize láti rí dájú pé gbogbo nǹkan tí ẹ ń lé ó bọ́ sí bí ẹ ṣe ń fẹ́. Ẹ ń kọ bí ara sáwọn kùdìẹ̀kudiẹ kéékèèké tó bá jẹ lọ́jọ́ tòní. Àwọn nǹkan yẹn kọ́ dàbí àwọn nǹkan tó fẹ́ fàdílé lórí àwọn nǹkan tẹ́ ń lé ni. Kẹ́ má wulẹ̀ kọ bí ara sí rárá. Ẹ mọ́kàn balẹ̀, kẹ́ gbà láfíà láàyè. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dára, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 lọ́jọ́ tòní ó ṣeéṣe kí nǹkan kún lọ́rùn yín, pàápàá mood swing máa pọ̀ fún yín lọ́jọ́ tòní. Ẹ má wulẹ̀ ronú àròjù rẹpẹtẹ kó má bàa fa confusion fún yín. Ẹ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn kan tẹ́ lè ṣe tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, bóyá kẹ́ gbọ́ orin tó dùn gbọ́ létí tẹ́ nífẹ̀ẹ́ sí, tàbí kí ẹ wà láyìíká àwọn tó ṣe é pọ́jọ́ lólùfẹ́ yín. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ tí ó kàn yín. Ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ wá àkókò díẹ̀ láti fi ṣe prayer lénìí. Ẹ sì wá gbọ́dọ̀ wáṣọ rẹ́ẹ̀dì rárá lónìí, látàrí pé kọlọ rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ́ tí ò dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn máa gbalẹ̀ nígbésí ayé yín lénìí. Lọ́jọ́ tòní á ṣe yín bí ìgbà pé kí ẹ jáde lọ pẹ̀lú mọ̀lẹ́bí àti ọ̀rẹ́. Tẹ́ bá wà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní á jẹ́ kí ìbáṣepọ̀ yín tún dánmọ́rán dáadáa. Tó bá ṣe pé tí wá ní àwọn àwọ̀ kan látijọ́ mẹ́ta, ọjọ́ tòní dára láti fi analyze àwọn issue náà kẹ́ sì yanjú rẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ sì ló ṣeéṣe kó dàbí ìgbà pé ẹ wulẹ̀ ló kúnnú dáadáa lọ́jọ́ tòní, tàbí kára yín má fi bẹ́ẹ̀ yà gágá dáadáa. Lénìí kí ẹ rí dájú pé ẹ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Àwọn nǹkan tí ẹ bá ń plánù lábẹ́nú kẹ́ jẹ́ kó wà bẹ́ẹ̀, kẹ́ má jẹ́ kó wọ́n tẹnikẹ́ni. Kẹ́ sì rí dájú pé ẹ foríjẹni tó bá ṣẹ̀yìn lẹ́yìn tó bá ti mẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ tó sì ti tọrọ àforíjì. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 lọ́jọ́ tòní nǹkan máa rọrùn fún yín púpọ̀, pàápàá láti báwọn èèyàn ṣe lọ́jọ́ tòní kò ní jẹ́ nǹkan tó nira fún yín. Àwọn tó ṣe é pé ọjọ́ mẹ́ta tẹ́ ti wà papọ̀, ìbáṣepọ̀ yín á dára. Ẹ tún máa láǹfààní láti create àwọn ìbáṣepọ̀ tuntun náà lénìí. Ó ṣeéṣe kẹ́ ṣalábàápàdé ènìyàn kan lọ́jọ́ tòní tó ṣe é pé ó máa nípa rere tó máa kónú ìgbésí ayé yín, bí ìgbà pé ẹ̀kọ́ máa kán lù wọ́n láláì jẹ́ pé ẹ ti ẹ̀rọ kan rẹ̀ tẹ́lẹ̀, tí yẹn sì máa wá bí ìbáṣepọ̀ tó máa pẹ́. Ẹni sì máa jẹ́ni tó máa encourage yín, tá dúró tì yín nígbà tí nǹkan bá dàbí ìgbà pó le kókó. Bẹ́ẹ̀ sì ni nígbà tí nǹkan bá tún dàbí ìgbà pó dẹ̀rọ̀, òun náà lẹ máa rí. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ gbáradì láti socialize lénìí, kẹ́ báwọn èèyàn ṣe, ẹ múra dáadáa kí ẹ dùn rí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì gbà láfíà láàyè ibikíbi tí ẹ bá wà lénìí pẹ̀lú. Aago 5 ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 ẹ máa ní self assurance dáadáa lénìí, ẹ máa ní ìgboyà púpọ̀, ẹ sì máa wà ní ìdùnnú púpọ̀ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní àwọn kan tí ẹ bá ń ṣe á jẹ́ ètò ṣe é pé máa yàwọn èèyàn tó rọ̀gbà yín ká lẹ́nu. Ó ṣeéṣe kí ẹ rá opportunity nǹkan dáadáa nù gbèsè ayé lọ́jọ́ tòní tá tún bí ìdàgbàsókè. Opportunity èyíkéyìí tó bá jẹyọ kẹ́ má jẹ́ kó lọ, kẹ́ tètè yá grab ẹ̀. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kẹ́ rẹra yín lẹ̀ kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Bákan náà lẹ tún lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ́wọ́ oore lónìí, kò sí wàhálà. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ilé yín á kún fún àlàáfíà àti ìrọ̀rùn. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní understanding tó kúnná máa wà láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí. Ẹ fìfẹ́ àtọ̀yàyà hàn síra yín lọ́jọ́ tòní, kẹ́rẹ́ra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà lénìí. Off white jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 àwọn ìhùwàsí yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kó ṣèǹjì bákan. Ó ṣeéṣe kí ó wù yín kí ẹ dìrọ̀ mọ́ àwọn kan tó dàbí nǹkan òkodoro, nǹkan òtítọ́ lọ́jọ́ tòní, àtàwọn kan tó ṣe é pé ẹ máa fẹ́ reason nípa rẹ̀, tẹ̀sí máa rí àwọn ẹ̀kọ́ kankan lára rẹ̀. Ó ṣeéṣe kí ẹ ní àwọn ẹ̀kọ́ gan látàrí àwọn kankan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé àwọn shifting perspective tẹ́ fẹ́ ní lásìkò yá àwọn ìgbésí ayé yín lọ́wọ́. Kódà ó lè bí chapter tuntun nú ìgbésí ayé yín lọ́jọ́ tòní, kí ẹ ní ìgbàgbọ́ pé gbogbo nǹkan máa dára, kí ẹ jẹ́ kára yín yá gágá, kí ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ, ẹ fìfẹ́ àtọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, ẹ máa láǹfààní láti lo agbára káká yín lórí nǹkan tó wà creative lọ́jọ́ tòní. ọjọ́ tòní máa jọ́jọ́ tó dára tó tayọ fún yín, bẹ́ẹ̀ sì ni ọkàn yín á balẹ̀, ọpọlọ yín á jí pépé, ara yín á sì yá gágá dáadáa lọ́jọ́ tòní tí rèé ìgboyà máa wà fún yín púpọ̀. ẹ máa láǹfààní láti enjoy àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. ẹ má wàá ṣàṣejù lórí ohunkóhun lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. ẹ tẹpá mọ́ṣẹ́, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ wà positive minded, kí ẹ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lénìí. Lemon jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Gbogbo àkókò táwà látòwúrọ̀ ṣáájú aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.